àpèkájọ́ ọmọ bàálù ràwọ̀ bójò ń rọ̀ ẹ̀yọ̀ oko èédún ẹ̀yọ̀ oko àmọ́ apakẹ́rin kése ni. ẹ̀yẹ kẹyẹ ọmọ kẹmọ ẹ̀yà jẹ́gbó òde dáńgá pẹ̀lú jàláyà ẹnjìníà má bàṣẹ́ mi jẹ́ o. alẹ́ mọ̀ rẹ̀rẹ̀rẹ̀ bí eégún bọ́ọ̀bá lọ bọ̀m̀bọ̀ ẹ̀yẹ oko àmọ́ àṣìyàn jẹ́ àṣàkété àbẹ̀gbẹ́ lọ́wọ́. adìrẹ òpìpì ò tètè mọ ìbáṣà ṣọ̀rẹ́ o ó ṣe bí ẹyọ kò tí bá ní wo mọ ni ó tètè mọ pẹ́yẹ tí ó ṣe kú pàjá òun ni àwo ìyáfó ra àwo ìyáfó kẹ́ àpètò òpómọ rí bàkíbà mi ọmọ àṣẹ ìbá gbogbo bàbá láwo ńgbólúwo ńbá ojú gbọnà ìbẹ̀yìn àrọ̀ gidigba kọ́mọ nífà ojú àlámọ̀gbére mi dé. ọmọ yìí ní ṣeré lónìí wá bá mi ṣe wò ó léèdà ṣe. èmi àpèkẹ́ ògbóde ọbabìnrin àpẹ̀sà olólà jù wọn ó débi ẹni àfìyá ẹ̀ bọ́yé mọ́já. èmi àpèkẹ́ ògbóde moríbà lọ́dún ẹ̀yìn àdúnni. ìbẹ̀yìn ìyá mi ò gbókè àbọ̀ jájá ń palágòkò lé mo kí. ẹ̀yin akọ ajá abojú méjì abo ajá abojú méjì ẹ wá àbá mi ṣé wọn ò lè dáṣẹ ọbabìnrin àpẹ̀sà ilẹ̀ yóò bá dé mórí bẹ́ẹ̀ yín yeye mi àti bàbá tó bí mi lọ́mọ onílò ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀. ìlú ọ̀la mọ́ wà lónìí o àpètò òpó mọ́ wà níbi ọdún bàbá mi olóyè ọ̀jẹ̀ nírí Akíntúndé àpótí ọ̀la bàbá ní ìsọdún lónìí mọ̀ wá jó fún olóògbé ọdún rẹ̀ ìyẹn ẹ̀sà lópin ará ògbójò ìyá ará òde ògbólúgbé ọmọ àpọ̀kẹ́ bí ẹni pọ̀mọ́. ẹ̀yin lọ́mọ kí èèyàn ìjọ́tọ̀ ya kẹ́ bá ń gbé fọ́yà bẹ́ẹ̀ ni gbóǹkà ẹ̀yìn bí ọjọ́ tó ṣá. ìgbẹ́ bọ́ṣà láwẹ̀ bá mi Akíntúndé ike ẹ̀yin wá ní àmúṣe ẹ̀yẹ ọmọ ẹni kí ẹ̀yin ọba àìsí ní ọlọ́gbọ̀jọ ìkámọ́lé bàbá ọlọ́